orílẹ̀-èdè Canada dá ọmọ Nàìjíríà 386 padà sílé gọ̀ǹgọ̀sọ kò dín ní 386 ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà tí orílẹ̀-èdè Canada sọ lóko padà sórílẹ̀-èdè Nàìjíríà o láàrin oṣù kínní sí kẹwàá ọdún 2025 tó ṣẹ̀ṣẹ̀ parí yìí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ láti ẹ̀ka tó ń rí sí èyí ní Canada Border Services Agency CBSA gẹ́gẹ́ bó ṣe wí ó tún sì kù èèyàn 974 tí Canada fẹ́ dá padà sí Nàìjíríà báyìí o àkọsílẹ̀ fi hàn pé Nàìjíríà ló wà nípò kẹsàn-án nínú àwọn 10 àkọ́kọ́ tí Canada dá èèyàn wọn padà sílẹ̀ wọn ìdápadà sílé tí Canada ń ṣe yìí wà ní ìbámu pẹ̀lú bí wọ́n ṣe ń múra sí ìwọlé jáde àwọn arìnrìn àjò pàápàá àwọn tó ń wọlé sínú ìlú náà lọ́nà àìtọ́ ó kéré tán ẹ̀ka torí sí èyí ń lé irinwó èèyàn jáde lọ́sẹ̀ bí àkọsílẹ̀ ṣe sọ ò ní 2024 sí 2025 èèyàn 18,048 ni wọ́n lé kúrò nílùú náà o owó tí wọ́n sì ná lórí èyí jẹ́ $78 million. Ní 2019 wọ́n lé ọmọ Nàìjíríà 339 wálé 302 ní 2020 242 ní 2021 àti 199 ní 2022 àti 366 báyìí àwọn orílẹ̀-èdè 10 tí wọ́n wà lókè téńté nínú ìdápadà náà ní Mexico tí èèyàn 3,972 ti padà sórílẹ̀-èdè wọn láti Canada orílẹ̀-èdè India ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejì 2,831 Haiti ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta 2012 Colombia wà ní ipò ẹlẹ́ẹ̀kẹrin 737 orílẹ̀-èdè Romania ló wà ní ipò ẹlẹ́ẹ̀karùn-ún 672 orílẹ̀-èdè Amẹ́ríkà òun ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹfà 657 Venezuela wà ní ipò ẹlẹ́ẹ̀keje 562 China ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹjọ 385 Nàìjíríà ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹsàn-án 366 nígbàtí orílẹ̀-èdè Pakistan táwọn wà ní ipò ẹlẹ́ẹ̀kẹwàá pẹ̀lú 359 kí ló dé tí Canada ń dá àwọn èèyàn padà sílé lábẹ́ òfin tó dáàbò bo àwọn tó ń ṣe àtìpó lórílẹ̀-èdè tí kì í ṣe tiwọn ẹ̀ka CBSA ní àǹfààní láti fi òfin lé àjòjì tí wọ́n bá rí i pé kò yẹ lórílẹ̀-èdè wọn jáde o yàtọ̀ sí èyí àwọn ẹlòmíín lè má kájú òṣùwọ̀n láti wọlé sínú ìlú náà rárá èyí sì lè jẹ́ nítorí ààbò ìwà ọ̀daràn àìní ìlera pípé àìní ọ̀wọ̀ tó tó fífi ẹlòmíràn rọ́pò ara ẹni àìtẹ̀lé òfin ìrìnnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdá 83 83% àwọn tí wọ́n fẹ́ lé jáde ló jẹ́ wọn kò buwọ́ lu ìwé wọn láti gbé Canada nítorí ìdààmú tí wọ́n ń kojú níbi tí wọ́n ti ń bọ̀. Àwọn tí wọ́n wọlé nítorí ìwà ọ̀daràn jẹ́ nǹkan bíi ìdá 4. Lábẹ́ òfin ilẹ̀ Canada ọ̀nà 3 ni wọ́n lè fi lé èèyàn jáde nínú ìlú náà o. Àkọ́kọ́ ni òfin tó de kíkúrò láàrin 30 ọjọ́ 30 days. Ìkejì ni èyí tó fòfin di àjèjì láti má wọ Canada láàrin ọdún kan sí 5. Ìkẹta ni sísọ èèyàn lókò padà sílùú rẹ̀ tí ẹni náà kò ní lè wọ Canada mọ́ àfi tó bá gba àṣẹ tó yàtọ̀ gédéǹgbé. Nínú àlàyé ìjọba Canada wọ́n ní àwọn tí múra sí dídá àwọn èèyàn padà sílùú wọn o láti jẹ́ kí òǹkà àjòjì kó kéré jọjọ nínú àwọn. Ìdí mìíràn tún ni pé ilé gbígbé ti ń di ìṣòro látàrí àwọn àjòjì tí wọ́n ń ya wọ ìlú náà. Ìṣòro iṣẹ́ ṣíṣe ni wọ́n lò sí kẹta ààbò ẹnu ibodè ni wọ́n ń lò sí kẹrin. ìròyìn àjọyọ̀ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fẹ̀rọ̀ǹgbà ẹ sábàlá àríwísí ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.